أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونذكره ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله وهو المهتدي وما يضلل فلا هادي له akí Ọlọ́run anyala ilorun Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ike Ọlọ́run ọlá rẹ̀ kó máa bẹ fún gbogbo àwọn sàhábà bá ti máa ṣe nu àbáwá ṣe kí Adam àbáwá ṣe Kamaluddin al-Adabi àbáwá ṣe Abi Bakr Siddiq Agbárigida ọmọ àbáwá ṣe Yusuf al-Arigbaji bàbá wa Sheikh Abdullahi Gali al-Aburo gbogbo wọn pátá ilé wọn Ọlọ́run má jẹ́ ó dahoro ọ̀dẹ̀dẹ̀ wọn Ọlọ́run má jẹ́ ó dahoro gbogbo wọn tí wọn náà bá gbọ́ tó ṣe àmì ilé tí ẹnu ní dahoro ọ̀dẹ̀dẹ̀ tí ẹnu ní dahoro wala hawla wala quwwata illa billah ẹ̀rí akíra wa gbogbo ayanyan la kíra wa ìpanu Ọlọ́run máa bẹ pẹ̀lú wa àgbéga Ọlọ́run máa bẹ pẹ̀lú wa ẹ̀rí ọ̀rọ̀ tá a fẹ́ sọ fúnra wa lónìí ọ̀rọ̀ nípa mọ̀nàfìkì èèyàn tó máa ń pé ta ní jẹ́ mọ̀nàfìkì àná màmá wa jẹ́ ká dá mọ̀nàfìkì mọ̀ Ànábì sọ nǹkan tá fi rí mọ̀nàfìkì pé irú èèyàn tí mọ̀nàfìkì jẹ́ tọ́jẹ́rè ó ní ayatul munafiki salasa ó ní àpẹẹrẹ tẹ́ fi dá mọ̀nàfìkì mọ̀ mẹ́ta ni ó ní isa hadasa kásàbà tẹ́ bá ríru àwọn bẹ́ẹ̀ tírú wọn bá sọ̀rọ̀ ẹ bá yí pé òkúrọ̀ ayé àtọ̀run ni nínú àwọn àpẹẹrẹ tí yẹn fi máa dá mọ̀nàfìkì mọ̀ nù ìjẹta tó jẹ́ ọjọ́ sátidé àti àná tó jẹ́ ọjọ́ sunday nínú december tá a wà yìí ní on 14 sí 15 sí 16 ajá Zainab tí ń pè lérí prógámù sí2 arábìnrin náà kí ló dé tó ń júwe bó ti jẹ́ fáyé kí ló dé tó ń júwe bó ti jẹ́ fáyé tó bá pèèyàn lẹ́lẹ́nu ó dà bí kọ́ pẹ̀lú ọ̀hún mọ́ àmọ́ mo fẹ́ kílẹ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ sójú yín àmẹ́ ti fẹ́ nu ara yín ẹ ti fi wíwíkúwí mo fẹ́ kílẹ̀ ọ̀rọ̀ sí yín àmọ́ síwájú kí n tó kílẹ̀ ààrẹ ayálùkúránì kankan ni mo kọ́ fẹ́ lò fún yín bada usbillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim akwani sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kúlì ó ní Ànábì máa sọ pé kafa billahi shahida Ọlọ́run ọba nìkan ló tó lólùjẹ́rìí olùjẹ́rìí tí ń bẹ láàrin ọkọ láya Ọlọ́run ló lè jẹ́rìí rẹ̀ olùjẹ́rìí tí ń bẹ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ Ọlọ́run nìkan ló lè jẹ́rìí rẹ̀ èèyàn lè gbọ́rọ̀ ọ̀rẹ́ kan sọ̀rẹ́ kejì kéèyàn wá láníyàn pé gbígbọ́ bóun ti gbọ́ ni ipe dédé tí kan sọ ní kejì náà gbọ́dọ̀ wí tí yàn bá jẹ́ lérí pípé ó yẹ kírú ẹni bẹ́ẹ̀ kó ronú síwájú kó tó dájọ́ oníkàfáàbí lọ́ọ̀yì sayida bayni wa bainakum ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ yìí èmi náà wá fọlọ́run ọba mi jẹ́rìí pé dédé tí mo mọ̀ nínú ọ̀rọ̀ yìí sọ ìwà sọ dédé àti Zainabu yìí kọ fún sí mi ìwà sọ dédé tí Zainabu ṣe innahu kana bi ibadihi khabirun basirun torí pé Ọlọ́run gangan ni bí ibadihi khabirun ó ní ó fún kálukú ní ìrò ń pa tí kálukú ṣe ìtí gbogbo wá fọjú ayé rẹ̀ ṣe Ọlọ́run ló fẹ́ fún kálukú ń rò Zainabu àkọ́kọ́ béèrè tí mo fẹ́ bí ó ní pé ìjọ tó bẹ̀rẹ̀ láti máa pariwo àfáà ṣèkìdíwánù láìníyàsí sóhun lọ wọlé wá bọ́ ní pé máa pariwo mi àbí wọ́n lọ bẹ̀rẹ̀ sí pariwo rẹ̀ lẹ́mìí ara rẹ̀ láàrin rẹ̀ sọ́ba tó ní ọ́ túbọ̀ ti ń búra lérí ètò tó ń pariwo òní náà búra pé àfáàníyàsí ló pè mí òun ní lò mí àbẹ́mi gẹ́gẹ́ bí wọn kan lọ jáde fúnra rẹ̀ láti inú fẹ́ dọ̀ rẹ̀ láti máa pariwo rẹ̀ àkọ́kọ́ béèrè tí mo fẹ́ bí ọ̀nù tó nígbà tí kálukú wọ́n ń ṣépè tí wọ́n ní ó ṣe kíní kan fún ó ṣe gbá ọ̀sàwó kí ni tó ṣe ọkọ̀lélà rẹ̀ ní àbọ̀ra mọ́tò àbọ̀lọ́mọ́kàlà rẹ̀ kí ló ṣe kàfábì lọ ìṣẹ̀yídà bayni wa bainakum ìjẹ́rìí tèmi wá fẹ́ jẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń bẹ̀ gangan lélẹ́yìí pé ìtorí pé ìnáwó Ọlọ́run ọba tí kálukú wa táwọn wèrè ni láwọn ń bìjà ẹ̀wọ̀n táwọn àfáàkiri dálẹ̀ inna ukana bi ibadihi khabiru mo ma ṣe ni mi ma ṣe ni mo ma sọ ni Ọlọ́run ju kálukú lọ sí wo Saidi o ti tu sọ pé òkònú ayé àtọ̀run náà ni ọ èyàn wá eré ètò rẹ̀ ó sọ̀rọ̀ fún ọ lérí ètò náà ló ti wá ń pe àfáà yẹn pé kó máa wá búra lérí ètò tiẹ̀ ta ni ọ kí ló jẹ́
ayé má gbọ́ púpọ̀ nínú ẹ̀sìn ayé gbọ́ púpọ̀ fàyè gbára rẹ òkè yìí ṣe tó dé káyọ̀ gbọ́ àwọn òpònú tó ń rí rírà rẹ ni àwọn òpònú ayé àtọ̀run tó ń rí rírà rẹ ni bẹ́ẹ̀ náà ni ọmọ ọba Ìbàdàn tí wọ́n ń sọ pé àwọn àbá aláìgbà tóun ti bẹ̀rẹ̀ alámútàrà kẹfà bẹ̀rẹ̀ àtàkù ìsíyù ní tí bàbá rẹ fi dé rí oyè kọ́hún bàbá rẹ tó fi dé rí oyè kọ́hún bàbá rẹ sì mọ inú ọmọ àwọn létí ń wọ̀ bàbá rẹ sì mọ àwọn tí ń lè dọ̀bálẹ̀ fún òjòkó ààrẹ jẹ́ tó bá fẹ́ kó gbé ní ìtẹ́ bàbá rẹ̀ òjòkó ààrẹ jẹ́ kìí sọ̀rọ̀ pé ìwà tí Saheed Shittu ẹ̀ńkẹ́ àtàkù sí UNK kìíní gangan òjòkó ààrẹ jẹ́ lérí ọ̀rọ̀ Zainabu tèmi wá fẹ́ sọ Zainabu ó gangan fún ara rẹ̀ láàrin mi sọ́ba tó ní mí ìwọ gan ó ní tó sọ fún mi lérí ọ̀rọ̀ àfà Niass torí pé ó dùn mí mo fẹ́ mú àwọn evidence kan wá tí mo fẹ́ fi ṣe ìjẹ́rìí tí mo fẹ́ jẹ́ ká yọ gbọ́ àmọ́ wà lọ ìta lọ ìsúnmọ́bìlá ìlàsílá ìlà wa ẹni tí mo ní kó evidence náà pamọ́ ẹni wọn ò rí mọ́ ni ó dùn mí gan àmẹ́lẹ́yìn nǹkan la fẹ́ sọ Ọlọ́run tó ju gbogbo wa lọ́wọ́ mọ̀ lérí ọ̀rọ̀ Saheed Shittu ṣe bó ní tí wọ́n Zainabu yìí sọ fún mi ẹnu rẹ ni mo ti kọ́kọ́ gbọ́ láyé tí n bá parọ́ ó kù mí ó kọba tó dá mi ipe Saheed Shittu náà ti ń tọrọ owó lérí ètò Saheed Shittu náà ti ń ju àkáǹtì síta ẹnu wo yìí mo ti kọ́kọ́ gbọ́ o ẹnu wo Zainabu mo ti kọ́kọ́ gbọ́ ìwọ tí wọ́n náà ń pariwo kí tí wọ́n náà tọ́ sọ ààrẹ tí wọ́n náà sọ ààrẹ dèèyàn ìwọ tó pé ẹ lọ́mọ àfá ìwọ tó pé ẹ lọ́mọ èèyàn ìwọ tí wọ́n náà sọ pọ̀ lánìí ọ ẹlẹ́ẹ̀kejì ìwọ yìí kan náà lọ wá tó bẹ́mi gangan fún ara mi sọ̀rọ̀ ipe prógámù tí máa ń ṣe ní èmi èé pe nọ́mbà mi ìwọ yìí náà ló ní kí n máa pe nọ́mbà ń bẹ̀ pé kí n pe àfẹ́ ẹ̀ máa pe nọ́mbà ẹ máa ṣe kíní kankan ìwọ yìí náà ni àṣewọ̀ yìí náà ni adarúgúdù lẹ̀ ìwọ yìí náà ladarúgúdù ìwọ náà lọ ń lọ tó ń bọ̀ ká wá sọ yí pé láàrin rẹ sọ́ba tó ní ọ ìwọ àtàfà àjọ sọ yí pé àbá ní kọ́ ọmọ lè ṣaṣẹ́wó àbí àbọ̀ sọ pé kọ́ ọmọ lè ṣaṣẹ́wó àgbọ̀ ó kù Ọlọ́run ó kù àfà láàrin sọ́ba tó níyín tó dáwò lè jẹ́rìí eléyìí hùn àmọ́ kí ló ní tọ́jú gbogbo àlébù tí wọ́n náà fa yí ara rẹ̀ ṣe kílétọ̀ sọ fáyé ṣe bá ṣẹ́wó làbá ní ọmọ ṣe aṣẹ́wó tí wọ́n gẹ́bẹ̀ mi ara rẹ̀ sí àwọn tí wọ́n gbẹ́rì rẹ̀ ní gùn kọ̀tọ́ kílétọ̀ pariwo fáráyé kọ́ ọmọ sọ fáráyé pé bẹ́ẹ̀ ti gbẹ́rì mi gùn kọ̀tọ́ àwọn nǹkan báyìí tí wọ́n náà ṣe kílétọ̀ sọ fáráyé kílétọ̀ sọ fáráyé èyí bó ti gbà kúrò lọ́dọ̀ alákọ̀ọ́kọ́ tó kúrò lọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì tó kúrò lọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹta kílétọ̀ sọ fáráyé sáfà náà ló ní ọmọ fi gbogbo wọn lẹ̀ ìrìnàjò eléyìí wọn ò bí ọnú ìrìnàjò eléyìí wọn ọ̀dọ̀ tí rẹ ìrìnàjò eléyìí wọn ọ̀báyé rẹ jẹ́ àmọ́ ńgbà tí wọ́n fẹ́ báyé àfà jẹ́ lójú ọmọ akọrin sọ́dọ̀ àwọn eléré burúkú ẹgbẹ́ yín èyí tí mo wá fẹ́ sọ fún wọn Saheed Shittu tágbẹ́jọ ojúmọ́ ló fi ń pariwo òun lélẹ́yìí o òun mo fẹ́ sọ fún Al-Qur'ani mo sì fẹ́ bọ́ sọ̀rọ̀ Al-Qur'ani wala takif ma laysa laka bihi ilmu gbogbo tí mààyàn ọba dé tí mààyàn ọba tó yẹ èèyàn ò tó má dùn bẹ́ẹ̀ torí pé iná samuel etí rẹ tó fi ń gbọ́rọ̀ tí wọ́n náà retí kún ọ máa pè ọ́ wálìbà sọ́ra ojú rẹ tó fi ń rí náà wálìfọ̀ àdà àtọkàn rẹ kúlùm ó ní gbogbo ẹ̀ pátáwúlá ìkàkánà ánìwò mọ̀síwùl gbogbo ẹ̀ yányán lọ́lọ́run ó béèrè lọ́wọ́ rẹ pé bó lo ti lò ó sí wàlà àtẹ́mùsì fíl àdì maraha má wàá ṣèṣe mọ́tò Saheed Shittu ó ń ṣèṣe mọ́tò ó ń ṣèṣe mọ́tò ó ń béèrè kí ọlọ́run ó ṣe ọlọ́run sì ń ṣe hàn wallahi tallahi ọlọ́run ṣe hàn kò sí ní sinmi ṣe hàn káfọ́ wá sí rí ètò tiẹ̀ ìwọ wá ń pè wọ́n sọ̀rọ̀ fún wọn ìwọ wá ń pè àáfàá pé yín káfọ́ bọ́ta lọ́dọ̀ tani ọ́ kí ló jẹ́ èèyàn ló pe ààrẹ ni àbí kí ló pe ààrẹ sáfà ló pe ààrẹ ni kó wá sí rí ètò kọ́ mọ́ wá búra lọ́dọ̀ tiẹ̀ tó bá ti wá búra lọ́dọ̀ tiẹ̀ wọn o ó ti tán kọ̀sẹ̀ mọ́nu o ajá rẹ̀ ń pe rẹ̀ léèyàn ìgbẹ́ sì ní ìran ajá rẹ̀ ìgbẹ́ ni wọ́n fi dẹ̀kan yìí wọ́n yìí ti ń fi ọ́ dẹ̀gbẹ́ wálá àtẹ́mùsì ìfilẹ̀ àdìmáraha ọba ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ ọmọ rìnrìn àríyan ọba ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ ọmọ jẹ wọn ó fi in tí wọ́n ń perí rẹ̀ nìkan ọmọ jẹ wọn ó fi perí rẹ̀ pa ìnáka láńtà níkọlẹ̀ àdọ̀ torí pé gbogbo ariwo tó ń pa kí gbogbo òrìn àjò tó rìn àwọn abóńjálàbí àwọn abóńkìní kan ó kú lérí mo ṣe tó ní bọ́ bẹ́ẹ̀ ó kú lérí mo torí gbogbo eléyìí ò sínú ẹ̀sìn wa tọ̀hún ò sínú ẹ̀sìn wa kí ni bẹ́nu ẹ̀sìn yín kí ni bẹ́nu ẹ̀sìn tó ń ṣe ká gbọ́ ẹni ibú tí kálukú yín ń ṣe kí ni bẹ́nu ẹ̀sìn yín ìbéèrè tí mo wá fẹ́ bí ọ tó bá pé ìwọ àtàwọn àfáà tẹ́ ẹ̀jọ ń bẹ̀lẹ́ ètò kálẹ̀ bá dára yín lójú tẹ́ ẹ bá yanjú ọ̀rọ̀ yìí
ẹ wá pè mí mo fọba tó ní búra tẹ́ ẹ bá pè mí ìwà sọ kọ̀ǹdísì ìwà bá yín sọ̀rọ̀ ẹ pè mí ìwà bá yín sọ̀rọ̀ ìbéèrè mẹ́ta tí mo fẹ́ bi ọ́ rè àkọ́kọ́ nínú ìbéèrè tí mo fẹ́ bi ọ́ kí ni Islam sọ lérí ẹni tí a ṣiṣẹ́ abẹ fún kéèyàn ó túnú yàn kéèyàn wá génú fún rẹ̀ kí ni Islam sọ lérí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí ni Islam sọ lérí scan tí a máa lè yá fáláboyún tó gbajúmọ̀ láyé lónìí tí kálukú ń ya lọ́tún sósì kí ni Islam sọ lérí rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni kí ni Islam sọ lérí ká fa ẹ̀jẹ̀ lára èèyàn ẹ̀ẹ́dẹ́gbẹ́ èèyàn ká wá fa sára ọmọlàkejì kí ni Islam sọ òpònú yín ẹ̀rí gbogbo eléyìí wòran ìrìnàjò eléyìí wọ̀n bá yín àfi ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ wọn ní àfá ń sọ̀rọ̀ àlá kí lẹ́jọ́ ní sọ̀rọ̀ àlá kí lọ́dẹ́ kọ́mọ́ sọ̀rọ̀ àlá sí àdísì ló ní kọ́mọ́ sọ ni àbí ayàlù Kùránì lọ sọ pé ẹ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ àlá ẹni tó bá sọ̀rọ̀ àlá rẹ̀ fún yàn àgbákò kan ọba kí lẹ́dẹ́ ní kọ́mọ́ sọ̀rọ̀ àlá oníwọ̀ fẹ́ mọ́jọ́ kan nínú ọjọ́ máa fi sọ̀rọ̀ rẹ̀ ó sì máa gbé gbogbo ìwé tó ti ṣe wá kò nídìí mọ́ dààmú ara ẹ̀ wallahi tallahi ìmọ̀dàmọ́ ààrẹ tó bá ní ìdíwé rẹ̀ á fún ọ níwèé àfáàṣẹ òdìdíwánu láìníyàs á fún ọ níwèé rẹ̀ máa kó wí fún gbogbo ayé báwọn tó bí ọ bá ṣe rú iṣẹ́ báwọn látijọ́ tí wọ́n ti ń bẹ ọ sọ fún wa ẹ níṣẹ́ gidi tẹ̀ ń ṣe ẹni ibú àti náà lèyí tó ń ṣe lérí ètò òun wàlá àtẹkìf mọ́ lẹ́yìn sálákàbí ilmu ìdí máa yàn ọba gbé èèyàn kì í sọ torí pé iná samoa etí wa tá ń lò yìí walbasor ojú wa tá ń lò yìí walfuhad ẹ̀mí kálukú wa tá ń mí lọ tá ń mí bọ̀ kullu láìka kánà ánìmọ̀síhó gbogbo èèyàn lọ́lọ́run ó béèrè lọ́wọ́ rẹ pé bó ló ti ń ṣe gbájúmọ́ ìrìn àjò ayé rẹ àti wọ àtàwọn àfá nàkíbù wèrè nàkíbù làbúrárì àbí mọ́fọ́lọ́n sọ́tẹ̀jọ́ ń gbá àìníkanṣe yìí náà ní dààmú ayé yìí ẹ̀yin fẹ́ máa tògùn ẹ fẹ́ máa tògùn èbó ẹ fẹ́ máa tògùn fáwọn èèyàn ìkànnà lè polo ewé ilẹ̀ Saudi àwọn òléwé ńlẹ̀ títí wa tó lè wúlò fáwọn ọmọ ìlú tiwa àwọn òní tó lè wúlò lẹ́wà ń pariwo kí torí pé wàhálà àtẹ́mùsí fílẹ̀ àdìmọ́raha ọba máa ń rìnrìn mọ́tómọ́tó má sọ̀rọ̀ mọ́tómọ́tó má wùwà mọ́tómọ́tó torí pé ìnákàlà tàkìríkọ̀lẹ̀ àdọ̀ ó lè kò sí ń tó lè ṣe fúnlẹ̀ wàlá tẹ́bùlùkàlì jìbálà túlá kò sí ipá rẹ̀ ọ̀ká nkankan erí fóònù lásán ló ti ń gbó tá a bá ti pa dátà dé gbogbo gbígbó rẹ̀ ti lọ kò sẹ́ni tó rìnà rí ọmọ kò sẹ́ni tó gbọ́ ọmọ torí èèyàn kan tó dúró kọ́sítọ́mà tí èèyàn kan wúlò fún ọ̀pọ̀ Zainabu yí àtàwọn míì náà kọ́sítọ́mà tí kálukú wúlò fún pọ̀ kèése wọ ni kèése pé rí bú ògèrè pé òníwọ̀ tí wọ́n ń wo ìrìn àjò rẹ̀ láyéláyé kúlù záàríkà gbogbo èyí táwa sọ fún ọ pé kọ́ ọmọ ń lò ń lòkulò yìí kánà ṣe yí òun ìdàrọ̀ bíkà torí aburú rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba màkìrú ha ìkan tọ́lọ́run ọba kọ̀ láburú rẹ̀ gbogbo ń tá a sọ fún ọ yìí aburú rẹ̀ lọ́pọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ọba gbojúmọ́ ọ̀n sọ̀rọ̀ yẹn àṣẹ alimudiru alimarikasu àṣẹ alimudiru alimarikasa ìgbọ́lọ́láyé rẹ̀ òsì ní ń bọ́ kí ṣe wá sí nọ́mà sọ̀rọ̀ fáyé play tó bá fẹ́ play jẹ́ ká yọ mọ̀ wọ́n sọ̀rọ̀ àlá wọ́n ṣe jálàbí wọ́n ṣe kíní kan àwọn bàbá rẹ̀ ló kó jálàbí dé àwọn bàbá rẹ̀ ni wọ́n ṣe àwọn ẹbí wọ́n ṣe àjọ àwọn bàbá rẹ̀ ni wọ́n tún ṣe jálàbí fún wọn a tún ṣe jálàbí fún àwọn tí tún bọ̀ nù dílé yín àwa náà láṣẹ fún wọn ọ̀rọ̀ ayẹ̀ nǹkan wò á ti sẹ́kùn náà lọ́wọ́ dàrú wọn lọ́wọ́ ẹ̀kọ́ ni tó bá kọ báwọn tí wọ́n kọ́ skáànì tí wọ́n máa yà tí wọ́n ṣe lè yà ní tí èsèsè wọn làwa náà kẹ́kọ̀ọ́ nípa káyẹ̀ nǹkan wò ìsáàbì ń bẹ lọ́tọ̀ tí a máa fi wò téèyàn ó wo ìrìn àjò ọmọnìyàn pé bó ti rí rè àǹtí rọ́múlì ń bẹ lọ́tọ̀ yìí tó bá fẹ́ kọ́ àbọ̀ fẹ́ mọ̀ ní kọ́ wá ọ̀kọ́ ọ̀mọ́ oní ọ̀dà tó bá dé pé ìrẹ́ bá pé ọmọ náà ní téèyàn bá kọ́ téèyàn bá mọ̀ lẹ́yọ́ agbé àtọ̀rọ̀ síra wọn pé mo ti débẹ̀ mo ti mọ̀ o bó ti rí rè o kí wọn wàhálà tó ń bá kí ọlọ́run dákun gbogbo apáta ọlọ́mọdàmọ́ wa Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih lima ughliqa wal khatimi liman sabaqa nasiril haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala alihi qadwa min kira ila sim. Assalamu alaikum wa rahmatullah.